Oore ọ̀fẹ́ òun adùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Ẹ káàbọ̀ sórí ètò wa oore ọ̀fẹ́ fún ìyípadà. Ó jẹ́ ayọ̀ mi láti rí pé ẹnìkọ̀ọ̀kan yín ẹ̀ ń wo ètò yìí, ẹ sì ń kópa ní ọ̀nà kan tàbí òmíràn nípa pípè tàbí fífi ìwé ránṣẹ́ sí wa ká lè mọ ìrànlọ́wọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run ti ṣe fún yín. Ìwé Àìsáyà orí 59, Àìsáyà 59. Àìsáyà orí 59 wọ́n ka ẹsẹ̀ kan péré. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ ìṣítí tó ṣe pàtàkì fún gbogbo àwa ọmọ orílẹ̀-èdè yìí tí à ń làkàkà pé ó wù wá kórílẹ̀-èdè wa sàn jù yìí lọ, tí a ní ìlépa lọ́kàn wa wípé ó yẹ kí orílẹ̀-èdè yìí kí ó ṣe dáadáa jù báyìí lọ. Fún àwa tí a gbàgbọ́ pé ìgbé ayé tí à ń rí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí kò tẹ́ wa lọ́rùn tó, fún ẹ̀yin tẹ́ ti dàgbà tí ó jẹ́ pé náwọn 30 ọdún 40 ọdún 50 ọdún sẹ́yìn ẹ mọ̀ bí orílẹ̀-èdè ṣe rí. Mo fẹ́ fi hàn wá ohun tó fà wá sí ipò tí a wà yìí. Tí má sì fi hàn wá tán, màá pè wá níjà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run lórí nǹkan kan. Àìsáyà orí 59 ẹsẹ̀ 14. Ìwé Àìsáyà orí 59 ẹsẹ̀ 14 wípé a dá ìdájọ́ padà, ẹ̀tọ́ sì dúró lókèèrè réré, òtítọ́ ṣubú ní ìgboro. Ẹ gbọ́ gbólóhùn yẹn o, òtítọ́ ṣubú ní ìgboro, àìṣègbè kò lè wọlé. Òtítọ́ ṣubú ní ìgboro, àìṣègbè kò lè wọlé. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún wa láti lè bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run lónìí. Mo gbàdúrà pé kí agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ yín kó lè ní ipa ńlá láyé wa, pé kí ẹnìkọ̀ọ̀kan kó lè wá sí àjọ tó nírònú ní ọjọ́ òní, kí a sì kópa nínú àtúnṣe ńlá tí orílẹ̀-èdè nílò. Ẹ ṣàánú fún wa ní àkókò yìí. Ẹ jẹ́ kí n lè sọ bí Jésù ò bá ṣe sọ, tó bá jẹ́ pé Jésù ló dúró níbí. Ẹ mọ́ gba iṣẹ́ ṣe ní àti ọwọ́ mi wá, kí ó sì ran àwọn èèyàn yín lọ́wọ́. Tí a bá rí ẹnikẹ́ni tí kò ti gba Jésù lólùgbàlà lẹ́yìn wàásù yìí, kí wọn kí ó wá sí ibi ọ̀nà oore ọ̀fẹ́. Jésù Olúwa wa, àmín. Bíbélì wípé òtítọ́ ṣubú ní kíni o, ìgboro, àìṣègbè kò sì lè wọlé. Ṣé rí in tí a pàdánù tàbí tí ó ti sọnù lórílẹ̀-èdè yìí, òun ni òtítọ́. Òtítọ́ yìí sì sọnù púpọ̀ débi pé
bí ìjọ Ọlọ́run ṣe ń pọ̀ sí tí a búra mọ́ ẹ̀sìn, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò nítumọ̀ sí wa. Àwa ń ké pé ta láṣẹ, ó wá dàbí ìpàdúrà ọgbà mọ́. Orílẹ̀-èdè yìí ọrọ̀ ajé ni, ìṣúná ni ó wá ń fì. Àwọn ìdílé wọn kò tó. Tẹ́ bá kọjá lórílẹ̀-èdè ní àwọn àdúgbò kan láàárọ̀ kùtù, ẹ bá àwọn ọ̀dọ́mọkùnrin tó yẹ kí wọ́n wà lẹ́nu iṣẹ́, wọ́n máa mú nǹkan láàárọ̀ kùtù ni torí pé wọn ò níṣẹ́. Ẹ bá àwọn ẹlòmíràn tíṣẹ́ ti dàrú mọ́ wọn lọ́wọ́, tí wọ́n rò pé bóyá táwọn bá tún bẹ̀rẹ̀ sí ṣe fàájì ó lè gbérònú kúrò lára wọn. Oríṣiríṣi nǹkan lẹ́ rí láàrin gbogbo COVID ní ọdún tó kọjá. Mo ní oore ọ̀fẹ́ láti lọ wàásù ní àdúgbò kan láàárọ̀ kùtù nínú ìlú wa yìí. Ìmukúmu làwọn ọmọ kéékèèké mu. Tí wọ́n bá ti jí, ibi ìmukúmu ni, ìfàkúfà ni wọ́n ń fà sórí. Àwa ń wò pé ta láṣẹ. Ẹ bira wa pé ǹjẹ́ ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí ǹjẹ́ kò máa mì? Tó ń gbogbo bá sàn sí. Ẹ gbọ́ mi bàbá àti màmá àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, a gbọ́dọ̀ padà sínú òtítọ́. Ẹ wo ẹsẹ̀ kìíní ibi tá a kà yẹn gan. Mo fẹ́ kó yé wa pé ohun tó ń ṣe wá kìí ṣe bí Ọlọ́run. Mo sì fẹ́ kó yé wa pé kìí ṣọ̀rọ̀ àwọn tó wà ní ìjọba nìkan, ọ̀rọ̀ gbogbo wa lẹ́ni kọ̀ọ̀kan ni. Bí sọ ní ẹsẹ̀ kìíní pé kíyèsí, ọwọ́ Olúwa kò kúrú láti gbani, ọwọ́ Ọlọ́run ò yí padà. Olúwa sì lè ṣe bẹ́ẹ̀ bí tàtijọ́. Ọlọ́run wa kò yí padà rí o. Èmi gbàgbọ́ dáadáa pé àwa ló kù sí lọ́wọ́. Kíyèsí, ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ẹ wá gbọ́n tẹ́sẹ̀ kejì sọ, ó ní ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Àwa ń gbàwẹ̀, à ń gbàdúrà, nǹkan ò tó. Kí ni ìdí nǹkan ò fi tó? Ohun tó sá sẹ́yìn tàbí tó padà ní ìdájọ́ òdodo. Ẹ̀tọ́ sì dúró lókè réré. Òtítọ́ ṣubú ní ìgboro. Àìṣègbè kò lè wọlé. Níbo lòtítọ́ ti ṣubú? Ení, lórí àwọn àga ìwàásù wa. Kò sí òtítọ́ lórí àwọn àga ìwàásù wa mọ́. Ní àwọn tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ ní ìsìn, ọ̀rọ̀ owó ni. Tá bá ń gbọ́ ọ̀rọ̀ kan, kí wọ́n tó kó níwàásù mi tó gbàdúrà fẹ́ lómi, káwọn tó ń pera wọn ní àlùfáà ìjọ kí wọ́n tó gbàdúrà fẹ́ lómi, tí kì bá ṣe tó lè mọ́ wá tí ó dúró wájú pé ọ̀rẹ́ yẹn rèé, ó yẹ ẹ gbàdúrà, wọn kì í gbàdúrà fún wọn mọ́. Ọ̀rọ̀ owó ni, ọ̀rọ̀ owó ni, ọ̀rọ̀ ogun èṣù ni, ọ̀rọ̀ ogun ènìyàn ni. A ò bá wọn sọ ohun tí wọ́n nílò láti gbọ́, ohun tó wù wọ́n gbọ́ là ń wàásù fún wọn. Ẹ wá lórílẹ̀-èdè yóò dáa. Nígbò jẹ́ pé ní orí pẹpẹ oríṣiríṣi ohun ìdọ̀tí ló wà níbẹ̀. Ní orí pẹpẹ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ló di ọ̀rọ̀ Ọlọ́run mú nínú àìṣòdodo. Ọ̀pọ̀lọpọ̀ ló di ọ̀rọ̀ Ọlọ́run mú nínú èrí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé kò yẹ lóníṣẹ́ Ọlọ́run rárá. Gbọ́ mi, tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ń wò mí ní àkókò yìí, ǹjẹ́ o lè sọ pé òun wàásù òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run?
ara wa là ń gbéga, ohun gbogbo ń lọ déédéé lọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run, àwọn ọmọ ìjọ wọ́n sì ní ìyọnu. Ìránṣẹ́ Ọlọ́run bí àwọn kan ṣe kọ sí ojú WhatsApp láìpẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run nílò mọ́tò, àdáwójọ fún un. Ọmọ ìjọ ń ṣàìsàn, ó nílò ìlera, aládùúrà nìkan ní ká gbà fún. Nígbà míì Ọlọ́run ló fún àwọn tó ń ṣe ètò ìlera náà lọ́gbọ́n. Tá a bá ṣe bó ṣe ká ṣe, ohun gbogbo lọ bó ṣe yẹ kó lọ. Ṣùgbọ́n orí pẹpẹ wa kò sí òtítọ́ kan bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àtà pera ní ìránṣẹ́ Ọlọ́run, a ò mọ̀rọ̀ Ọlọ́run rárá. Àwọn ẹlòmíì gan wọn kò gba tí wọn ti gba Jésù lólùgbàlà, wọ́n sì ń pera wọn ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ láti pera wa sí ìtọ́lọ́run ò pè wá sí. Àti sọ̀rọ̀ wa di oníṣẹ́ ìyanu òjijì. Ìpé bí mo ṣe wà yìí, tí n bá ti sọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀, ẹlòmíì á tún máa sọ̀rọ̀ yóò tún máa fi ìpè dẹ́rùbà àwọn ènìyàn. Òǹgbọ́tẹ́ nìkan sọ pé àwọn kan ò sọ̀rọ̀ mẹ́wàá, nígbà tí ó wò wọ́n sùsùn, ó ní ebi alẹ́ yóò pa wọ́n. Ṣe n tó kàn nìyẹn. Gbọ́ mi dáadáa, níbo ni òtítọ́ ti ṣubú? Orí àga wàásù lórí pẹpẹ, níbi tó yẹ ká ti máa sọ. Tẹ́ bá kíyèsí nínú Bíbélì, ṣàṣà ni wòlíì tó jẹ́ ọ̀rẹ́ àwọn tó wà ní ìjọba. Áhábù, nígbà táwọn wòlíì tí wọ́n ń jíṣẹ́ Jèhóṣáfátì wí fún Áhábù pé wo gbogbo àwọn eléyìí ọ̀rọ̀ wọn ò tiẹ̀ rí bákan, ta ló kù? Wọ́n ní wọ́n kọ́rọ̀ lọ pé Máíkáyà wá. Máíkáyà yìí Áhábù ní mo kórìíra rẹ̀. Ìdí tó fi kórìíra ìránṣẹ́ Ọlọ́run yẹn ni pé òótọ́ ni máa ń sọ fún un. Lóòótọ́ sì ni, nígbà tí Máíkáyà dé, gbogbo àwọn tó ti ní kí wọ́n máa lọ sí ibi tí wọ́n ti fẹ́ lọ jagun yẹn pé wọ́n ó ṣẹ́gun, Máíkáyà ní wò ó, mo rí Ísírẹ́lì tó fọ́nká bí àgùntàn tí ò lólùṣọ́. Áhábù tún wí fún Jèhóṣáfátì pé èyí sáwọn akẹ́kọ̀ọ́ ní fọ́re, ṣùgbọ́n ló sòótọ́, ó ní ẹ lọ fi pamọ́ sínú túbú kẹ́ mọ́ fún lóúnjẹ ìnira jẹ títí fi dé. Ǹjẹ́ ìmọ̀ pé kò bọ̀? Nítorí pé tó sòótọ́ fún òun ló kà sọ́ta, òótọ́ kóró. Ìtọ́ ń ṣẹlẹ̀ gan ni pé kò sóòtítọ́ lórí àwọn pẹpẹ wa mọ́. Àwa orílẹ̀-èdè wa yóò sàn, àwa ní àwùjọ wa yóò sàn. Ẹlòmíì ti di aláìgbàgbọ́ nítorí àìṣòtítọ́ àwọn tó ń wàásù lórí àga ìwàásù. Ẹlòmíì ti kùnà láti máa lọ sílé ìsìn nítorí pé ìwọ oníwàásù, ìwọ gan ló ń dá wàhálà lẹ̀ fún. Òtítọ́ ti ṣubú ní ìgboro, àìṣègbè kò sí lè wọlé. Níbo lòtítọ́ ti ṣubú? Ní ọwọ́ àwa onígbàgbọ́. Kì í ṣe àwọn olùṣọ́-àgùntàn wa nìkan ní wọn kò sòtítọ́ fún wa mọ́. Ṣé bí wọn náà lọ́mọ Ọlọ́run ni ọ́? Ẹbí wọn náà ní olú àlùfáà ni ọ́? Bíbélì ṣá pè wá ní olú àlùfáà, Bíbélì pè wá ní ènìyàn ọ̀tọ̀. Ṣùgbọ́n kò sí yàtọ̀ láàrin wa àti àwọn aláìgbàgbọ́. Ìyàtọ̀ ẹyọ kan báyìí kò sí. Tí wọ́n máa ń bá wọn nídìí jìbìtì, wọ́n ń bá wọn náà bẹ́ẹ̀. Ọmọ tó rán lọ léèwé tó mú wá fún ọ, níbo ló ti rówó? Ṣùgbọ́n ọ̀rọ̀ mọ́tò wálé, ìwọ náà gbà á. Ọmọbìnrin tó bá lóun lọ, ọmọ tí ó ti gbéyàwó tó ti fàfọ́kọ, òun lọ lé àwọn dí olú, kò sí yọnu. Àwa onígbàgbọ́ tí wọ́n bá ń fọwọ́ síwèé aago tí wọ́n dé lẹ́nu iṣẹ́, tí gbogbo èèyàn bá ń pẹ́ dé, ìwọ náà ń pẹ́ dé. Mọ́ tí ọdún tí mo ṣe àgùnbánirọ̀ wípé àwọn tí wọ́n ń pẹ́ dé, àwa tá ń tètè dé wọ́n máa bá jà. Mo nílò láti bì kan nú wọn pé ìwọ tó pẹ́ dé yìí ń bọ́ ọjà, kí ló dé tí wọ́n wá ń bè mí tí mo tètè dé? Òtítọ́ ni kò kì í bẹ̀rù ìpèníjà. Wọ́n ń wáyàn kúnra,
ó ti jẹ́ pé wọn náà ti darapọ̀ mọ́ wọn nínú ibi yìí, ó jẹ́ pé wọn náà ti dúró ṣinṣin nínú ìwà bí Ọlọ́run, ó sì pera rẹ̀ ló nígbàgbọ́. Tí wọ́n bá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tí wọ́n nà sókè, tí a bá ṣe àwọn àwòrán tó kójọ síbẹ̀, ǹjẹ́ àwòrán ìwà bí Ọlọ́run níbí? Tí wọ́n bá ní ọ̀rọ̀ jáde lẹ́nu rẹ, ṣé wọ́n lè kà ọkọ ẹni tó lè sòótọ́? Àbí tó yẹ pé tó o bá sọ̀rọ̀ wọ́n tún lọ wò tá wo ni? Òtítọ́ ti ṣubú ní ìgboro lórí àga wàásù, lórí pẹpẹ nínú ilé Ọlọ́run. Olúwa wí pé nígbà tí Olúwa kò wí, ẹ sì ti mọ̀ pé oore ọ̀fẹ́ àtọ̀rọ̀run ni, àtàláàánú lọ́lọ́run wa. Wọ́n yẹ kí n parọ́ fún ọ, ó lọ́ra láti bínú kò túmọ̀ sí pé kí ìbínú o. Lórí pẹpẹ lọ́wọ́ àwọn onígbàgbọ́, ibo lòtítọ́ tún ti ṣubú? Òtítọ́ tún ti ṣubú nínú àwọn iṣẹ́ òòjọ́ gbogbo wa nínú orílẹ̀-èdè yìí. Àwọn oníwàásù wọn ò ṣe bó ṣe yẹ kán ṣe, àwọn onígbàgbọ́ wọn ò ṣe bó ṣe yẹ kán ṣe, àwọn ọmọ orílẹ̀-èdè gan a ò ṣe bó ṣe yẹ ká ṣe. Bí àwọn olóṣèlú ṣe ń parọ́, ẹ̀yin tẹ́lẹ̀ ìṣe olóṣèlú náà ṣe ń parọ́. Bí àwọn tí ó jẹ́ aṣáájú ṣe ń parọ́, bẹ́ẹ̀ làwọn ọmọlẹ́yìn náà ṣe ń parọ́. Ipò kéékèèké tó dìmú, ǹjẹ́ ò dìmú nínú òtítọ́? Wọ́n fi ọ́ ṣe olórí níbìkan, wọ́n sì ṣèdánwò. Gbogbo àwọn tó wà ń bẹ̀, àbúrò rẹ̀ ló gba in tó kéré jù, ṣùgbọ́n òun ló mú, òun ló ṣe dáadáa jù, òun ló yẹ fún iṣẹ́ yẹn. Bóò ní ṣé ó ṣe lọ dáadáa? Tẹ́ bá lọ ṣèdánwò, ó jẹ́ olùkọ́, ṣé ó kọ́ àwọn ọmọ dáadáa? Nígbà tó kọ́ wọn dáadáa, èwo làbúrò tó wá máa gbọ̀n wípé ìfẹ́ káwọn ọmọ yìí ó ṣe dáadáa. Ó ti ṣe tiẹ̀. Ṣé o ti kọ́ wọn bó ṣe ń kàwé? O ti kọ́ wọn pé kí wọ́n kàwé? Ó ti ṣe tiẹ̀. Ojúṣe rẹ kọ́ ni pé kó o tún sọ ní tí wọ́n kọ̀ fún wọn nínú ìdánwò. Ní ojoojúmọ́ làwọn tí wọ́n ń kọ nínú ìdánwò kò dàbí bó ṣe rí mọ́. Ẹ wá máa gbọ́ gbólóhùn burúkú, parí iṣẹ́, àti lóko àti nílé wọn ò múra síwèé. Wọ́n sọ fún wa ní ìdánwò, ẹbí wọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ náà ló lọ sanwó pé ẹ bá ń parí iṣẹ́ kó mọ ilé páàsì. Kí lẹ fi lélẹ̀ fún wọn lójoojúmọ́? Ó sanwó, ó lọ léèwé aládàáni, private school ló sanwó sí o. Ó ń sanwó táàmù kìíní, ó ń sanwó táàmù kejì, ó ń sanwó táàmù kẹta. Ṣé ó tún yẹ kó o tún sanwó parí iṣẹ́ ńgbà tí ìdánwò bá dé, ó sì san fọ́dún 6. Yàtọ̀ sí táàmù 3 tó ń sanwó ẹ̀fọ́dún 6, lẹ́sìn ọ̀sán, lẹ́sìn ìparí ọ̀sẹ̀, oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ló ṣètò fún o. Síbẹ̀ náà ó tún sanwó parí iṣẹ́ lọ́tọ̀. Òtítọ́ ti ṣubú ní ìgboro, àìṣègbè kò sí lè wọlé. Àwa ní orílẹ̀-èdè yóò sàn, àwa múra sí ẹni báyìí ló borí orílẹ̀-èdè ìjẹta ló sọ fún ọmọ àwọn. Nítorí orílẹ̀-èdè dà lónìí, ìwọ náà wà ń bẹ̀. Òṣìṣẹ́ ìjọba, ǹjẹ́ òdìṣẹ́ ọjọ́ tẹ̀ lọ bí iṣẹ́ bí? Ǹjẹ́ oníjọ́ tó tẹ̀ dètè débi iṣẹ́ rí? Èmi àti ẹ ń tà ń ṣe lójoojúmọ́ kò bójúmu. Ṣé kí n fún wa ní mi? Bó ní àwọn ìlú wa ṣe dọ̀tí?
torí pé tí wọ́n bá ti momi tán ibi tó mú tí ló sọ lẹ̀ sí. Ọ̀gá mi kan béèrè ìbéèrè kan pé ta ni wèrè nínú ẹni tó ń ṣa ọ̀rá ńlẹ̀ àti ẹni tó ń jùlẹ̀ tó ń dọ̀tí ìlú. O lè mú sùúrù ìṣẹ́jú mélòó kan kó mú délé àti inú ọkọ̀ tó ti wọ̀ yẹn náà ló ti sọ sọ́hùn. Nígbà kan wà tẹ́ pé wọ́n pọ́n ní dandan fáwọn ọlọ́kọ̀ láti ní tí wọ́n ń dalẹ̀ sí nínú ọkọ̀ wọn. Kò sí ìyùn mọ́. Òṣùgbọ́n òtítọ́ ti ṣubú ní ìgboro, àìṣègbè kò lè wọlé. Níbo ló ti ṣubú? Lórí pẹpẹ àga wàásù wa gbogbo, lọ́wọ́ àwọn onígbàgbọ́ tí kò sí yàtọ̀ láàrin àwa àti àwọn tó wà nínú ayé, lọ́wọ́ àwa ọmọ orílẹ̀-èdè lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé lágbà. Wọ́n ní kí ló ṣubú yìí tí kò sí nínú ayé wa? Jésù wípé mi lọ́nà, òtítọ́ àti ìyè. Kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Tá bá ní òtítọ́ ṣubú ní ìgboro, nǹkan àkọ́kọ́ tí kò sí láàrin ìgboro wa mọ́ òun lórúkọ Jésù. Ẹni tí í ṣe Jésù gangan a ò mọ̀. Bíbélì sì sọ pé ẹ̀yin ó mọ òtítọ́, òtítọ́ yóò ṣe kí ni o? Yóò sọ yín dòmìnira. Abájọ tó ń gbogbo fi wà tó fi jẹ́ nínú ìnira. Kì í ṣe ohun gbogbo ológun èṣù. Mi ìlógun èṣù ò sí o. Gbogbo kọ́ lógun èṣù. Àárí ìdáhùn sí àdúrà, àárí ìyanu, torí pé kò sí òtítọ́ láàrin wa, kò sí Jésù láàrin wa. Kò síbi tí Jésù wà tí kò sí yàtọ̀ tó nítumọ̀. Kò sẹ́ni tó pàdé Jésù táyé rẹ̀ yí padà. Àtàwọn tó pè lájá àtàwọn tí èṣe ajá, tí wọ́n ti fi gbàgbọ́ wọn sínú Jésù, ayé wọn máa yí padà ni. Níbi tí òtítọ́ ṣubú dé, à ń lo orí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí àǹfààní sí ẹ̀ṣẹ̀. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin oníwàásù wa, ẹ̀yin onígbàgbọ́, ẹ jẹ́ á ronúpìwàdà lónìí. Ẹ jẹ́ á padà sínú òtítọ́. Kí ni òtítọ́? Jòhánù ẹsẹ̀ kan péré mo fẹ́ kà ń bẹ̀. Orí 17 ẹsẹ̀ 17 rẹ̀. John 17:17 ó ní sọ wọ́n di mímọ́ nínú òtítọ́, òtítọ́ lé ọ̀rọ̀ rẹ̀. Kí tún ni òtítọ́? Ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ à ń gbé ìgbé ayé wa ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run? Jésù òtítọ́, ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́. Ǹjẹ́ à ń gbé ìgbé ayé wa ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run? Èpè, ọ̀rọ̀ òdì, ìwà ibi, nǹkan. Kò sí òtítọ́ lórí pẹpẹ. Kò sí òtítọ́ nínú ayé àwa Kìrìsìtẹ́nì, torí pé a gbé ìgbé ayé wa ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ìjẹ́ Ọlọ́run tí ẹ lè fi ọ́ yangàn, àbí bọ́lọ́run ṣe ń wá ayé ẹ ojú orísun ìtìjú. Òtítọ́ ṣubú ní ìgboro, àìṣègbè kò sì lè wọlé. Ẹ padà sínú òtítọ́. Ẹ padà sínú òtítọ́. Ìpèníjà yẹn nìyẹn. Padà sínú òtítọ́, padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Faramọ́ Jésù. Faramọ́ Jésù. Nǹkan tá a nílò nìyẹn. Yóò rí pé ohun gbogbo yóò sì bẹ̀rẹ̀ sí rí bó ṣe yẹ kó rí. Èmi ti sọ òtítọ́ fún ọ lónìí. Ǹjẹ́ ìwọ náà kópa nínú òtítọ́ bí? Ní mo ti tiraka láti ṣe, ṣùgbọ́n mo ní tún ṣe mọ́. O ò lè ṣe nípa agbára rẹ o. Nǹkan àkọ́kọ́ tó o nílò ni pé kó o gba Jésù lólùgbàlà rẹ. Kó o mọ̀ pé torí rẹ̀ la ṣe pa, torí rẹ̀ la ṣe sín, torí rẹ̀ la ṣe jí ìdìde ní ọjọ́ kẹta. Bíbélì sọ pé gba Jésù Olúwa gbọ́
a ó sì gbà ọ́ là wà àti ará ilé rẹ̀. Gba Jésù gbọ́ lónìí. Fún ẹ̀yin tẹ́ ti gba Jésù, ẹ padà sínú Bíbélì. Kẹ́ jẹ́ ká ṣe bí Ọlọ́run ṣe kọ́ wa. Ẹ̀yin ó rí pé orílẹ̀-èdè yìí yóò bẹ̀rẹ̀ sí sàn ní ibi gbogbo. Mo fẹ́ gbà pé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ gbọ́ yìí ó ti ràn yín lọ́wọ́. Mo fẹ́ kí ẹ pè wá tó bá jẹ́ pé ẹ fẹ́ràn ìmọ̀ràn àti tọ́ni sí láti inú ọ̀rọ̀ Ọlọ́run wá. Fẹ́ sọ gbangba wọ́n pè mí tó bá ń wá ìran o, ṣùgbọ́n tó bá fẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ràn ọ́ lọ́wọ́ sí i, nọ́mbà 3 ni màá pè, wọ́n sì fi sí ojú móhùnmáwòrán wa kí a lè máa wò ó. 07038 085652 07038 085652 àti 07087 682122 07087 682122 tàbí 07055 307492. èyí tí mo pè káyìn yìí ní WhatsApp wa 07055 307492. ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí lónìí. Mo gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ti ràn yín lọ́wọ́. Olúwa yóò darapọ̀ mọ́ yín ní ọ̀sẹ̀ tuntun yìí, ẹ ó sì rí àánú Ọlọ́run gbà. Ó dàbọ̀. Nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.